wọ́n wà láyé o ẹ̀yin tẹ́ bá mọ̀ wọ́n ẹ lọ bí wọ́n pé ṣé Koiki parọ́ mọ́ yín ó náà sọ pé òun tẹ pẹ̀lú Dàpọ̀ Williams kọ́lọ̀ fọ́ọ̀nù kẹ́ Dàpọ̀ Williams arigidi ọba arigidi sì wà o bàbá yẹn sì wà láyé o ẹ lọ bí wọ́n o torí gbogbo yín kàn máa jáde ẹ̀yin tí ẹ lọ London tèmi tún wá sàkókó mo dé Àkókó ní arigidi mo rí development kankan bẹ́ẹ̀ o wọ́n ní governors doesn't have full control over their various states but the federal government doesn't allow states to make use of the internal natural resources because the federal Fulani have agenda on these resources. I would disagree with you níbẹ̀ yẹn bàbá mi má bínú ṣé Fúlàní náà ní Tinubu tó wà lórí oyè nísìn tó ní káwọn state wa kọ́ má fi ṣe nǹkan gidi fún àwọn ọmọ ilẹ̀ ìbéèrè ni o àbára wa jà ṣé Tinubu náà ló sọ fún àwọn gómìnà